Africa Content TV. Bẹ́ẹ̀ni, mo gbọ́n tó rí ẹni tọ́lọ́ bá fẹ́ lọ́rọ̀ mi hàn. Báwo àǹsí, olódàdì mi máa ń so alálùbárí ìgò àti mọ́sá. Lálẹ́ àbọ̀lábọ́lá. Nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan tó gbà. Mo lámú nínú wa dádì mi máa so. Nínú kálàwọ́ káfínú kan báyọ̀ ṣe tó ń gbà. Lọ́lọ́ fi ń bẹ lẹ́yìn Àlàbí ò Báràká lẹ́dádì mi máa so. Olè àlìyá mi bọ́lábọ́lá náà. Gbogbo UK, gbogbo ìlú London ẹ̀ ọ́ ṣe. Lẹ́dádì èmi máa so. Ẹgbẹ́ wọn yóò kọ́tù sọ́kà méjì ní gbó. Ilé ìwé náà ṣe fújì lọ. Ilẹ̀. Èdè àwọn tó fojú lọ́tọ̀ pé. Bàbá tèmi nìyẹn. Òjò ní dájí à. Àwọn fojú ṣe. Ojú ló mọ̀ tó nú àwọn àmọ́ yàn. Máa rìn dọ̀tí, bọ́lá ilé ẹ̀, ẹ bá nàgá sí ìdádì mi bàtò pé à ń padà sá ìdá òmẹ ní ńlá. Ìyá entertainment, ìyá entertainment, olùgbàyè, ẹ bá nàgá sí ìdádì mi bàtò, ẹ sọ bẹ́ẹ̀, ẹni pé à ń padà sá ìdá òmẹ ní ńlá. Kọ́lọ̀ máa fi ikọ̀ ẹ̀ aláàjì pàṣẹ máa, à ń padà sá ìdá òmẹ ní ńlá. Ìyá entertainment, olùgbàyè, àbọ̀ lọ́dọ̀ yìí. Bàbá láyé mi náà là bàkà yàrá wọn. Àrówótù. Owó bàbá rí anọ́t. Gbogbo TikTok. Ọkọ̀ yẹn tún ń de wọn pé ó mọ̀ ṣe. Àrówótù. Gbogbo TikTok. Owó bàbá rọ̀ ní àtò. Wọ́n jẹ. Wọ́n jẹ. Ọ̀gá wa nìyẹn. Ọ̀gá gbogbo onífùjì lásìkò. Ìyá entertainment, olùgbàyè. Àbùdó àti ìyè mọ̀ ṣe o. Àjẹmórí entertainment. Ọ̀nìkàwọn náà kọ́ sí wọn bí oyè mọ́lẹ̀. Aláàgbógún ilégún rẹ̀. Ẹjọ́ pẹ̀lú Ìbàdàn bá wọn ní ká máa sọ wọ́n. Ó bẹ̀ka. Èlùbọ́. Yóò ṣe èyí tí mo bá jẹ dé. Àtàjọ́. Ọgbọ́n sílẹ̀ làwọn yóò jí mọ́ra bá sọ wà. Èlú lè dábì láàrin ọba làmọ́dé. Èso à, gbogbo ọ̀nà ti rí. Kòsílẹ̀ tẹ́ra gbéra, asphalt. Kòsílẹ̀ gbéra tẹ́ra salt. Èso, gbogbo ọ̀nà lọ́bẹ̀. Ìyẹn ní àná yẹn sí. Fèsì èjì mọ́ra o. Òṣèlú lọ́rọ̀ ní bàzọ́. Kòdìwọ̀ sí ibẹ̀ ìjìbá. Òṣèlú global tẹ́lá salt. Ìyẹn ní lóko. Phase 3. Òṣèlú lọ́rọ̀ ní Àlàbí ẹ̀wọ̀n bá. Ẹ̀wọ̀n ká sọ̀rọ̀ òṣàjẹ́ ń tàbí olówó. Ìyàtọ̀ olówó ọ̀hún ẹ̀ jẹ́ ṣé wọn náà máa jẹ́. Òtọ́jú olówó ẹ̀ rí o ṣé wọn náà fẹ́ rí. Àtọ́ àlókùn tá a máa ṣe wà máa sọ pé ọba tí kò kára ra ọkọ̀ tó ní sílẹ̀ o. Wà á máa jí wà á máa gbàdúrà wà á máa sọ bẹ́ẹ̀. Bí o bá ti ń worú eléyìí ojú wọn náà tó bá ń jọmọ tó bá jẹ tán. Ajíbọ̀lá wà á jí wà á gbàdúrà wà á sọ fọlọ́ pé ọba tí kò kára ọkọ̀ tó ní sílẹ̀. Ọba tí kò kára ọkọ̀ tó ní sílẹ̀. Wàlá pé wọn lẹ́nu nǹkan tó ju wá lọ. Wàlá pé wọn lẹ́nu nǹkan tó ju sáàtì àpọ̀ ní. Ọba tí kò kára ọkọ̀ tó ní sílẹ̀. Ọba tí kò kára ọkọ̀ tó ní sílẹ̀. Ọba tí kò kára ọkọ̀ tó ní sílẹ̀. Ọba tí kò kára ọkọ̀ tó ní sílẹ̀.
ṣe. Wàhálà tó wọ̀ lẹ́nu ìkan tòjú wá náà. Wàhálà tó wọ̀ lẹ́nu ìkan tó ṣe àti wà pọ̀ ní. Ọba mi bẹ̀ kára rà kọ̀ lórí ilé. Tó o bá ti lè máa gbàdúrà. Tó o bá ti lè máa jí lára bá kàbà sójú wa. Àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, alẹ́, olú ọkọ̀jọ́, àbí ní ìdájọ́ ojúmọ́, gbogbo ìgbà tó bá ti lè jí. Ìrọ̀sẹ̀ mọ́lọ́ ọmọ bàbá àgbòrò tó fẹ́. Bàbá gbàdúrà ẹ̀rù ní oṣù ọ̀. Kò sí lé adúlá tèmi rè. Bàtọ̀rọ̀ owó bàtọ̀rọ̀ àlùbáríkà. Ọlọ́wọ́ bá là ń ké sí. Adúlá tèmi rè. Fún Fésílẹ̀ Làbàkà ọ̀tún. Owó ọwọ́ ẹ̀rọ ní tó. Oníṣẹ́ni bá gbé. Onígbèlè wa náà. Aláàánú ló jẹ́ Làbàkà wà sí fún many people. Many people ló ń jẹ́ Fésílẹ̀. Onígbèlè wa náà mi ẹ́. Owó ọkọ̀ mi dúpẹ́. Owó ọkọ̀ títí. Ọlọ́kọ̀ ti wùkú. Ọmọ tàjí kẹ́rẹ̀. My daughter Fọlá. Àlàkùrọ̀ ẹ̀ sọ̀rọ̀ kí ẹ o. Èyàn orí àánú òṣèbó ná. Báyìí. Ara mi. Tí o gbọ́. Ogun àtọ̀ bàbá ọba. Ẹyin tí ló gbò, Alfa. Ẹyin tí ló gbò, Alfa. Ẹyin tí ló gbò, Alfa. Ṣé kò yín dùn jí bọ́lá láti rí wájú wọn lọ́pàá wá? Ẹyin tí wọ́n yóò sábà ètò fẹ́ wa. Ọmọ yìí dàbà àṣà. Wọ́n fẹ́ràn àbà àṣà. Wọ́n mú. So wọ́n bẹ̀rẹ̀. Èmi kan gbàdúrà ọ̀hún tó bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ wá so wọ́n bẹ̀rẹ̀. Èmi kan gbàdúrà ọ̀hún tó bẹ̀rẹ̀. Ẹ gbọ́ jẹ́bà sódà ẹ̀gbọ́. Alábí ọjọ́ ìdádò. Wàá náà gbẹ́gà àti àríyá. Paso Chicago. Ṣé ní ọgbẹ́ ládùúgbò ìdìbò àbádé? Ẹ̀rọ dàbọ̀ bá ṣàdúrà sí bí ojúmọ́ ìwọ tó kàn ẹ́ bá mọ́. Ìwọ tó kàn ẹ́ dọ̀tí. Ìwọ tí nǹkan tó dára làbáńgá kò kí ń bí ẹ nínú. Bá ń ṣàdúrà sí bí èjì bọ́lá pé iná ní ìjò ó lè ní jáde bá wá sí á. Bá ń ṣàdúrà fún Kósílé phase 3. Kósílé Global Hotel and Suites phase 3. Ìyẹn ní Lógbò. Bá ń ṣàdúrà pé èjì bọ́lá. Omi ò ní wọ́n lọ, wọ́n ò ní irú ikú wọ́n bẹ̀. Wọ́n ò ní irúkú jáde ń bẹ̀ máa ṣe Ojúmọ́lá bí. Owó tó fi kọ́bẹ̀ kúlé lára bákàlà pé owó náà máa pa níbẹ̀. Wọ́n ò ní pààyàn ọ̀sìn bẹ́ẹ̀ òkúnlẹ̀ àmì. Tó bá ti lè sọ bẹ́ẹ̀, kọ́dún yìí tó parí Ojúmọ́lá. Oore tí wọ́n kò lérò, alábí òwe ẹsẹ̀ ìyàwó lé wá lábàgàbà ṣe wá bí. Ẹ̀bùn nínú ẹ̀yọ̀ ọ̀jọ́ ọ̀la. Ẹ̀bùn nínú ẹ̀yọ̀ ọ̀bá sí. Ìrètí náà lè tẹ̀ yí lọ. Òun là ń ṣe
fẹ́ ṣerú ẹ̀yìn bá so òyìnbó nílé ọ̀gbọ̀n sílé olówó ẹ̀dá mi láàrin àkàndé ó fẹ́ràn pa àsùnmọ́ àgbọ̀ ọkàn ní ara mi. Osile, many people don't get it back so well. Many people don't get it back so well. Torí pé wọ́n lọ àfi nínú ìjọba nílé ìmọ̀lẹ́ ọ̀. Gáàsì sàmọ́ni tí wọ́n láì lọ. Lórí kó sílé ọlọ́run.